àlàáfíà tó bá wò ó àyè ilé ọlọ́mọ bàbá ọlọ́mọ ẹ pé ọmọ ọlọ́mọ bá wò ó àtẹ. Bàbá orí tábìlì wa ń bí àwọn àbí pé gbogbo tí wọ́n bá ní sọmọ lórúkọ ló wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni arógbó aróyìn àdúrà ayọ̀mọ náà bọ́ gbé ẹ̀. Nísìnyí àwọn ilé ọkọ̀ kan wọn máa fi sílẹ̀ fọmọ náà tó ló bá àtẹ̀jọba sọmọ lára. Nísìnyí àwọn àbẹ̀wò láti di pẹpẹ pupa. Kí ló lóye? Pẹpẹ ayé rẹ̀ gbọ́dọ̀, ọkọ̀ rẹ̀ gbọ́dọ̀, bẹ́ẹ̀ bá ń sọ lọ́gbà àṣìwọ̀n gbogbo tí ọmọ ara rẹ̀. Ẹ̀rọ aláàbí kí ló lóye? Àwọn ọmọ náà ló bí o. Títí ìdílé náà ń lé lẹ́yìn ẹ̀rù tí ẹgbẹ́ iṣẹ́ ń tó tẹ̀sẹ̀ ní ayé rẹ̀ ló bí. Orógbó ló lóye ọ̀ kí ló lóye? Kí ló lóye? Orógbó ẹ̀rí dídì ẹgbẹ́ bá forógbó sílẹ̀ fún ẹ̀rí dídì ni wa. Àgbọ̀ ẹ̀rọ yìí ló bí. Yóò bẹ̀ láyé o. Ẹni títì ẹni lélẹ́yìn kí lélẹ́yìn ẹni ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ ẹni làbùrú ẹni làbùrọ̀ ẹni bàbá ìdúpẹ́ ní sọ̀tà ẹni èmi fẹ́ sọ̀tà o ẹni tí a lára o kí lélẹ́yìn kí lélẹ́yìn tí àwọn ìyàwó rẹ tó bá ṣe bẹ̀ tí ọ̀gá fi wọ̀ sí báwo lè ṣe máa ń rí ó máa tẹ̀wò àwọn ọmọ náà ní sọ. Bẹ́ẹ̀ni àwọn ìwé kíkọ́ ní ìrèké, ẹbí kíkọ́ kan ní ilé lẹ́nu wọn. Ọtí lélẹ́yìn, kí lélẹ́yìn? Kí lélẹ́yìn? Ìgbà ìgbàlá kò ní ti ọmọ náà o. Ọmọ náà ní táàbù ní tiẹ̀. Kí lélẹ́yìn? Owó ajé ìdíbí sọ. Ọmọ ìwé yìí ní èrè náà o. Bẹ́ẹ̀ni ó fi ṣe gbogbo ìṣòro láyé. Owó ìgbà ìṣọ̀tá o. Ẹja àrọ̀. Kí lélẹ́yìn? Èmi ẹ̀dá ní Abíjá. Gbogbo ìṣòro tó bá rí èèbò nílò àgbà rẹ̀. Bẹ́ẹ̀ni wá. Ó ti tán. A ti sílẹ̀ fẹ́ràn náà. Gbogbo nǹkan aṣọ ìpínlẹ̀ ògbógbó tó sọ̀rọ̀ lára. Ọmọdé ìpínlẹ̀ náà jáde nísìnyí. Tó ti rò pé ìdílé onífọ́ra ti wá. Àbí bàbá? Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ náà orúkọ rẹ̀ léèwé. Orúkọ rẹ̀ léèwé. Orúkọ náà jẹ́ Ìfọ́tídé. ẹni ọsọ fọmọ péjì látọ̀rí ọ̀gá olómi